Ẹ kú ilé là á kára lé, ẹrì wá là á kérò ọ̀nà, ẹ káàbọ̀ là á kẹ́ni ó tàjòdé. A kú déédéé wòye wo ojú tó ń wù mí káàkiri àgbáńlá ayé. Ẹ káàbọ̀ sí ìkànnì Àtẹnuwíjọ TV níbi tí ẹ ti ń wò wá, tí ẹ ti máa ń gbádùn ètò wa lọ́kan òjọ̀kan. Tòní la tún mú dé. A fẹ́ sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá gẹ́gẹ́ bí ìṣe wa. Kí n tó tẹ̀síwájú, ohun tí mo fẹ́ sọ ni pé ṣé ẹ rí ètò wa yìí kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn, kò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn kankan, yálà ẹ̀sìn Mùsùlùmí tàbí ẹ̀sìn Kìrìsìtẹ́nì tàbí ẹ̀sìn àbáláyé. Ohun tí à ń gbé lárugẹ, ohun tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní orí ìkànnì yìí ó ní àṣà àti ìṣe pẹ̀lú èdè. Ó yé Olódùmarè bó ṣe dá èmi àti ẹ ní Yorùbá, ìwọ tó bá láǹfààní àti gbọ́n mi tó jẹ́ Yorùbá. Olúwa tó dá wa kò ṣe àṣìṣe láti dá wa bẹ́ẹ̀. Bí ẹ bá wo àgbáńlá ayé pátápátá, Olódùmarè dá ìlú lọ́kan òjọ̀kan, ó sì dá èdè fún wọn. Kálùkù ló sì ní àṣà àti ìṣe tí wọ́n ń tẹ̀lé ní ọ̀dọ̀ kúlùkù wọn. Ní ilẹ̀ Lárúbáwá, níbi tí wọ́n ti mú ẹ̀sìn Mùsùlùmí wá bá wa, wọ́n ní àṣà, wọ́n sì ní ìṣe ilé tí wọ́n ń tẹ̀lé lọ́dọ̀ wọn lọ́hùn, tó jẹ́ pé tiwọn òní tí wọ́n ń bẹ̀ ní àṣà níṣe. Bákan náà lórí ní ibi tí wọ́n ti mú ẹ̀sìn Kìrìsìtẹ́nì wá bá wa, àwọn náà ní àṣà, wọ́n ní ìṣe, wọ́n sì ní èdè tí wọ́n ń lò lọ́dọ̀ wọn lọ́hùn. Léyìí tó fi ń jẹ́ wípé tó bá jẹ́ pé ilẹ̀ ọ̀dọ̀ wa ń bí òun bá ní wọ́n ti bí Ànábì Muhammad ni, eléyìí tí Ọlọ́run fi àlùkùránì rán wá, èdè Yorùbá ni ìbá fi rán wá, èdè Yorùbá ni ìbá fi gba àlùkùránì. Ṣùgbọ́n nítorí pé èdè Lárúbáwá ni wọ́n bí sí, ló jẹ́ kí Olódùmarè kó fi èdè Lárúbáwá kó fi sọ àlùkùránì kalẹ̀ fún un. Bákan náà lórí nípa ti Bíbélì mímọ́, tó bá jẹ́ wípé ilẹ̀ Yorùbá ń bí òun ni wọ́n bá bí àwọn tó gba èdè tó gba Bíbélì, èdè Yorùbá ni wọ́n ìbá fi gbà á wá, òun ni wọ́n ìbá fi kọ ọ́ sílẹ̀ kó tó pé wọ́n wá tú sí àwọn èdè míì. Eléyìí tí mò ń sọ ni wípé dídá ẹ̀dá kan pẹ̀lú èdè àti àṣà rẹ̀ kò jẹ́ àṣìṣe fún Ọlọ́run Olódùmarè. Eléyìí tó jẹ́ pé èmi àti ìwọ a ò jẹ́ àṣìṣe fún Olódùmarè. Bí a bá bára wa ní ìran Yorùbá, Olódùmarè kò ṣe àṣìṣe. Àwa náà ò sì gbọ́dọ̀ mọ rora wa níwò wípé irú kí ni Ọlọ́run ti dá mi yìí tó dá mi sí Yorùbá. Bó tilẹ̀ jẹ́ pé Yorùbá dára púpọ̀ láṣà, níṣe àti ní èdè. Yorùbá pé, Yorùbá gún. Ní ohun gbogbo ni Yorùbá ti dára nípa àṣà àti ìṣe àti èdè. Ṣùgbọ́n lénìí èmi àti ìwọ, ọwọ́ wo la fi mú un? Ǹjẹ́ ọwọ́ yẹpẹrẹ kọ́ la fi mú un bí? Nípa wípé àti èdè àti àṣà àti ìṣe wa òun ló ti ń dì mẹ́rí, eléyìí tó jẹ́ wípé kò fẹ́ gbérí mọ́ látara wípé à ń fi ọwọ́ yẹpẹrẹ mú un. Wọ́n ní ìlú tó bá fẹ́ parẹ́ èdè ẹ̀ ní ó kọ́kọ́ parẹ́, ìlú tó bá fẹ́ parun àṣà àti ìṣe wọn ló máa kọ́kọ́ parun. Bákan náà àwọn bàbá wa sọ wípé òrìṣà tá a bá fẹ́ kó parẹ́, tá a fẹ́ kó parun, ẹ jẹ́ ká máa lé àwọn ọmọ kéékèèké kúrò nígbà tí a bá ti ń bọ òrìṣà náà. Eléyìí ló fà á tó fi jẹ́ wípé àwọn ọmọ wa, ọmọ tèmi, ọmọ tìwọ, púpọ̀ nínú wọn ò lè sọ èdè Yorùbá tó jága rẹ lẹ́nu mọ́. Bí a bá wò lénìí, a ó rí wípé ọmọ 20 ọdún, ọmọ 30 ọdún wọn ò lè sọ èdè Yorùbá ní ìṣẹ́jú méjì péré tí wọ́n fi sọ èdè Yorùbá bọ inú, tí wọ́n fi sọ èdè òyìnbó wọ inú rẹ̀. Wọn ò lè sọ èdè Yorùbá tí wọ́n fi sọ èdè òyìnbó. Bí wọ́n ti ń sọ èdè Yorùbá náà mọ̀ fún èdè òyìnbó kún. Eléyìí tó fi jẹ́ wípé èdè wa ó ti ń dì mẹ́rí, kò rí bí tàtijọ́ mọ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣẹ̀wá kalẹ̀, àwọn bàbá wa ní ilẹ̀ Yorùbá látijọ́. Wọ́n gbìyànjú, wọ́n ṣiṣẹ́ ribiribi, wọ́n ṣiṣẹ́ takuntakun láti jẹ́ pé kí ìran Yorùbá kó lè di ńlá, kó lè ga, kó lè gòkè. Púpọ̀ nínú wọn wọ́n ṣèwé, púpọ̀ nínú wọn wọ́n kéwì, ọ̀pọ̀ nínú wọn wọ́n kọ lórin, ọ̀pọ̀ nínú wọn wọ́n ṣe ní tíátà, ìyẹn ni pé wọ́n ṣe ní eré orí ìtàgé, eré àgbéléwò, wọ́n ṣe káàkiri, wọ́n gbìyànjú eré orí stage ńkọ́, stage play tí wọ́n ṣe láyé àtijọ́ láti jẹ́ pé kí ìran Yorùbá ká lè di ẹni ńlá ni, ká lè ga. Iṣẹ́ yìí ni àwọn bàbá wa ńlá tí wọ́n ṣe ilẹ̀ fún wa. Èyí sì tó wá jẹ́ pé àwa wá fẹ́ fi ẹ̀yìn ọwọ́ a fẹ́ fi dànù. Kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò lénìí? Ó ní ọwọ́ yẹpẹrẹ eléyìí tí a fi mú èdè, àṣà àti ìṣe wa. Bí a bá wò ó ní eré orí ìtàgé yìí tá à ń wò lénìí,
ó ti yàtọ̀ gédégédé sí bí àwọn bàbá wa bí wọ́n ti ṣe láyé àtijọ́ o. Láyé òde òní bí a bá ń wo eré orí ìtàgé ní orí tẹlifíṣàn, bí a bá ń wo sinimá àgbéléwò ní orí tẹlifíṣàn wa, ẹ rí wípé bí wọ́n bá ní àwọn ṣe eré Yorùbá fún wa, wọ́n á máa ṣe fún wa ní èdè Yorùbá. Òyìnbó tí wọ́n máa sọ nínú rẹ̀ yóò ju ìkó 50 nínú 100 lọ. Wọ́n á tún wá máa subtitle èdè òyìnbó, wọ́n á tún máa subtitle ẹ̀ ní èdè òyìnbó fún wa. Eléyìí tó túmọ̀ sí wípé wọ́n ti gbé èdè elédè, wọ́n ti gbé ga ju èdè wa lọ. Eléyìí sì kù díẹ̀, ó kù púpọ̀ káàtó ni, kì í ṣe díẹ̀. Bí a bá wò ó láyé òde òní, púpọ̀ nínú wa èdè Yorùbá tí à ń sọ lẹ́nu kò dàbí tàtijọ́ mọ́, kò gún mọ́, ó ti di àdàmọ̀dì èdè. Púpọ̀ nínú èdè àwọn bàbá wa ni wọ́n ti yí padà. Púpọ̀ nínú òwe tí àwọn bàbá wa tí wọ́n jìyà fi ọpọlọ tí wọ́n fi kójọ ní àwa ọmọ òde òní ni wọ́n ti fi ẹ̀yìn ọwọ́ dànù, ni wọ́n ti yí padà sí nǹkan míì. Mo ní àpẹẹrẹ láti sọ fún wa láti gbé ọ̀rọ̀ mi lẹ́yìn, ṣùgbọ́n kí n tó bọ́ sí orí ọ̀rọ̀ náà, màá rọ̀ wá, ẹ bá mi subscribe sí ètò yìí, ẹ bá mi share rẹ̀, ẹ bá mi like ẹ̀, kódà ẹ comment lórí ẹ̀, ká jọ sọ̀rọ̀ lórí ẹ̀. Púpọ̀ nínú àwọn ọmọ wa àti àwa pàápàá òun ni à ń fi ọwọ́ yẹpẹrẹ, ó fi ẹnu yẹpẹrẹ tí a fi ń sọ nípa èdè abínibí wa. Bí ẹ bá wo àṣà wa nínú ìmúra wa, nínú ìṣesí wa, púpọ̀ nínú ọmọ Yorùbá tó bá múra nísìnyí dáadáa, wọ́n ti ẹ̀ mọ́ fi ojú nǹkan mìíràn máa fi wò ó, ojú ẹ̀sìn náà wọ́n máa fi wò ó, wọ́n lè máa sọ wípé babaláwo ni. Ẹ wo irú èyí tí mo múra yìí, ẹ wo ìlẹ̀kẹ̀ tí mo fi sọ́rùn yìí, èyí tí mo fi sọ́wọ́, ìmúra Yorùbá ni. Tí wọ́n bá wò ó, wá ní arákùnrin ó ti ṣe babaláwo ni. Kò rí bẹ́ẹ̀. Ẹ̀sìn ó yàtọ̀ gédégédé sí àṣà àti ìṣe. Nígbà tó bá yá, a ó sọ̀rọ̀ nípa ìjọra àti àṣà pẹ̀lú ìṣe nígbà tó bá yá. Ṣùgbọ́n lónìí, kí ni tí mo fẹ́ gbé yẹ̀wò? Ó ní àṣìlò èdè. Èdè tí àwọn bàbá wa tí wọ́n sọ sílẹ̀ fún wa, àti wá ń sì í pè àti ń sì í lò bíi báwo. Wọ́n máa ń pe èdè kan, púpọ̀ ní máa ń sọ lórí tẹlifíṣàn, mo máa ń wò ó. Púpọ̀ ní máa ń sọ lórí rédíò, mo máa ń gbọ́ ọ. Púpọ̀ náà, nígbà tí ẹnìkan wá sọ ọ́ lé létí mi ní kò pẹ́ ìmú àwò pé ń tẹ́ ẹ sọ yìí, ó mọ̀ tí ń di bárakú wa. Ń tí àwọn bàbá wa sọ sílẹ̀, ń mọ̀ kọ́ là ń sọ yìí. Kí ni èdè ọ̀hún? Wọ́n máa ń sọ wípé èmi ò ní bá wọn he èèrà tí kò lọ́mọ nínú. Èmi ò ní bá wọn he èèrà tí kò lọ́mọ nínú. Eléyìí báwọn bàbá wa ti sọ kọ́ leléyìí o. Èèrà kọ́ ni wọ́n sọ. Àwọn bàbá sọ wípé àwa ò ní bá wọn he ìrà tí kò lọ́mọ nínú. Ìrà, ìrà tí kò lọ́mọ nínú, ó ní àwọn bàbá wa ò ní wọ́n sọ. Kí ni èèrà tẹ́yìn ń wí? Èèrà ní ẹ̀dá kan tí Olódùmarè dá tó kéré púpọ̀ jọjọ. Ohun tí àwọn èèyàn sì rò, tí wọ́n fi ń rò wípé èèrà ló ń láti jẹ́ ni wípé wọ́n gbàgbọ́ wípé èèrà ó máa bímọ. Ṣùgbọ́n wọ́n wá wò wípé báwo ni ọmọ èèrà gan yóò ṣe tóbi tó, táwọn wá sọ pé àwọn fẹ́ he, táwọn fi rọ́mọ inú ẹ̀. Àwọn ò ní he èèrà débi wípé àwọn rí ọmọ inú ẹ̀. Kò rí bẹ́ẹ̀. Ohun tí wọ́n sọ ni wípé a ò ní bá wọn he ìrà. Ìrà yìí jẹ́ èso ọ̀pẹ, palm kernel. Ó jẹ́ èso fún palm tree. Ìrà yìí, èso ọ̀pẹ ni. Bóyá ó ti pẹ́ lórí igi ọ̀pẹ, èso yẹn ó ti pẹ́, ó ti pọ́n, ó ti wá rà sórí ẹ̀. Yálà nígbà tí ó jábọ́, bóyá eku ló gbé jábọ́ ni, tàbí ẹyẹ ló gbé jábọ́ ni, àbí odidi ẹ̀ jábọ́ látòrí igi sí ìdí igi ọ̀pẹ yẹn. Àwọn ìyá wa láyé àtijọ́, wọ́n máa ń lọ sa àwọn èso yìí ní ìdí igi ọ̀pẹ. Wọ́n máa ń lọ sa ìrà yìí. Kí ni wọ́n fi máa ń ṣe? Nígbà tí wọ́n bá sà délé, wọ́n á pa. Tí wọ́n bá ti pa, èkùrọ́ inú ẹ̀, òun ni wọ́n máa ń lò tí wọ́n fi máa ń ṣe àdí láyé ìgbà yẹn, láyé àtijọ́. Wọ́n ń lò ó di ìsìn náà, wọ́n fi ń ṣe àdí láyé ìsìn náà. Ó ní èkùrọ́. Èyí tí wọ́n bá ti wá fọ́ níbẹ̀ tí wọ́n ti pa yẹn, tí kò bá lọ́mọ nínú, ó ní ìrà tí kò lọ́mọ nínú. Ó ní ìrà tí kò lọ́mọ nínú. Èyí tó bá lọ́mọ nínú ń bẹ̀, ó ní ìrà tó lọ́mọ nínú. Ìtumọ̀ ẹ̀ tààrà nìyẹn, direct meaning ẹ̀ nìyẹn. Ẹ jẹ́ ká wò bí àwọn bàbá wa ṣe máa ń lò ó, tó jẹ́ pé lílò rẹ̀, àkànlò èdè ẹ̀, ó ní wípé
àwa ò ní bá wọn he ìrà tí kò lọ́mọ nú. Ìyẹn túmọ̀ sí ní pé àwa ò ní bá wọn ṣòwò tí kò lérè, àwa ò ní bá wọn ṣiṣẹ́ àwọn ò ní bá wọn sọ̀rọ̀ tí kò nítumọ̀, àwọn ò ní bá wọn ṣiṣẹ́ tí ò lérè, àwọn ò ní bá wọn ṣe nǹkan kan tí ò ṣàǹfààní. Ìyẹn fún wọn sọ wípé àwa ò ní bá wọn he ìrà tí kò lọ́mọ nínú. Mo rò pé a ti gbọ́ eléyìí. Ìrà ni o, kì í ṣe èèrà. Gbogbo àwa táwọn wò mí àti gbogbo tí wọ́n gbọ́ mi, ẹ bá mi share rẹ̀, ẹ jẹ́ káwọn èèyàn wa mọ̀, ẹ jẹ́ kí àwọn ọmọ wa, ẹ jẹ́ kí wọ́n mọ̀. Àwa tí a tún jẹ́ àgbàlagbà náà tí a ò mọ̀, ẹ jẹ́ kí àwa náà, ẹ jẹ́ ká mọ̀, ẹ bá mi share rẹ̀, ẹ bá mi subscribe sí ètò yìí, ẹ sì bá mi like ẹ comment ẹ. Iná ò ní tán owó yín. Ẹ ò ní sáláì máa bá mi pàdé lóòrèkóòrè níbi tí a ó ti máa yànnàná nípa àṣà, ìṣe àti èdè Yorùbá. Ó kù nìbọn ró, ẹ tún máa padà gbọ́ mi láìpẹ́ níbi tí a ti máa sọ̀rọ̀ nípa nǹkan mìíràn, yálà nípa èdè, àṣà tàbí ìṣe ní ìkànnì Àtẹnuwíjọ́ TV. Orúkọ mi ò yàtọ̀, Àtẹnuwíjọ́ ni orúkọ tèmi. A ó pàdé nígbà míì ní ìkànnì yìí lórí àkọ́tún ètò. Ó dìgbà.